Doctor, ọmọbìnrin kan wọ́n ń pè ní ojú abẹ. Fídíò kan lọ lórí péjì ẹ̀, láìfù kan lọ tó ń ṣe mú kí gbogbo wa kú jímọ̀. Ọmọbìnrin yìí ń jáde lẹ́ni tí ń sọ wípé ó tútù zẹ̀. Gbólóhùn ó tútù zẹ̀. Gbólóhùn pé àwọn mọ̀lẹ́bí àwọn ẹ̀talẹ̀ fún wọn. Was it not 2020 lẹ́ti talẹ̀ fún wọn? Nígbàtí fi ń jọmọ onílẹ̀. Iye owó mọ̀lẹ́bí wọn, mo sì mọ̀ mọ̀lẹ́bí wọn. Mọ̀lẹ́bí wọn ni mọ̀lẹ́bí àfáà Dohak, àfáà Zaid Dohak. Pé ẹ̀talẹ̀ fáwọn. Àmọ́ ilẹ̀ àwọn orí. Ìdí mo ṣe yìí mo fẹ́ ṣàtúnṣe. Kẹ́ẹ̀tì mọ́ bẹ́ẹ̀ ti ṣe ni o. Tí n bá ní àníyàn kí mo fẹ́ yẹ̀yẹ́ yín, èmi nà Ọlọ́run. A ti mature ju pé ká máa yẹ̀yẹ́ yẹn lọ. Tẹ́ bá pé mo sọ sí níwájú, mo ní níjọ́ tí ẹ ti bá àjọṣepọ̀ tí ń bẹ láàrin àtàwọn àti ń jẹ́ láti lè pè yín mọ́ báyìí. Àmọ́ tá bá lọ́rọ̀ tá fẹ́ sọ sí orí afẹ́fẹ́ láti sọ. Torí pé jọ́ kìíní àná àwa gbé yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wa ládùúgbò. Eré àbọ̀dà lẹ́jẹ́ fún wa náà. Kí tí ń bẹ lára wò kéré débi pé ẹ lè pè yín láàfà wa. Kí tí ń bẹ lára wò kéré débi pé ẹ lè pè yín ní ẹ pè ayé láàfà wa. A sì dúpẹ́ walilahi alhamd. A dúpẹ́ fọlọ́. Èyí mu náà ni ó máa fa débi pé eléyìí kẹ́ẹ̀ka jáde láti clear ọmọbìnrin yẹn torí pé yóò bá yẹn jẹ́ o. Yet tẹ bá rò pé lórúkọ ọ̀kan tó dáa ní gbòòrò confam ni o. Ọmọ kan náà ń gbé ní Èbúté Mẹ́ta wa hùn. Tẹ bá sọ̀rọ̀ lẹ̀, tẹ bá gbalẹ̀ tí ò ilẹ̀ gbàdì ni o. Ìyẹn náà sọ̀rọ̀ yín fún wa o, àjọ máa ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ wa ni o. Nínú Olúwé ló ti ṣẹlẹ̀, wàlímọ̀ lẹ lọ, kó mọ́ dàbí pé ọmọ wo ni, kíní kan, mo ti sọ nínú wàlímọ̀ nínú Olúwé, lẹ́yìn mọ́ṣáláṣí bàbá wa, tèmi di àgbà àfáà mi, bàbá tó bí mi nínú Olúwé. O, níbi tí wọ́n ti máa ń ṣe, tí wọ́n ti máa ń gbá bọ́ọ̀lù láti ṣe wàlímọ̀ náà lọ́dún náà. Títà fáyẹn wà ń bẹ̀, kò rán mi iṣẹ́ pọ̀, èmi ò ní ìdásí lọ síbẹ̀. Àmọ́ tẹ bá mọ̀ pé ìjà fáyẹn náà nílẹ̀ ó yẹ kẹ́ fún, because ẹ̀mí rẹ̀ náà ò ní kú ń bẹ̀. Bá a ṣe ń sọ yìí náà yóò mọ̀ wò pé wọ́n sì promise èmi náà wọ̀n fún ní orúkọ yìí lọ́dọ̀ rẹ̀. Níjọ́ tẹ́ ti bá àjọṣepọ̀ tí ń bẹ láàrin àwa àti ń jẹ́ làwọn ò lè pè yín mọ́ ta bára burú, kódà bára burú tó fẹ́ ṣe yín à lè gbé fóònù ká fi pè yín torí pé ẹ̀yin ti fojú hàn pé ọ̀tá wa ni. Àmọ́ a lè pè yín sákèsí torí bá a bá ń jà bíi kákúkọ́ àwọn ò ní pé àgbà kò fẹ́ ṣe yín ká sì mọ̀ pé ó lè ba orúkọ yín jẹ́. TikTok tẹ́ ṣáwá náà ni wọ́n tún ti ń drag yín out yìí. Ẹlòmíì ò mọ̀ kankan pé tó ń bá bàjẹ́ lórí Facebook ó ti bàjẹ́ lórí gbogbo social media tó kù. Bó ń bá sì dá lórí Facebook ó ti dá lórí gbogbo social media tó kù. Bó bá ti lè bàjẹ́ lórí page kan lórí àwọn kí la ń pè platform kan kódà bó bàjẹ́ lórí WhatsApp wọ́n fi ẹ́ sí group ògbó ohun sálọ. Ó ti bàjẹ́ lórí gbogbo social media tó kọ́ àwọn tẹ́jọ wà group yẹn náà ó pàdé wọn níbì kan Instagram ni àbí Facebook ni àbí TikTok ni. TikTok tẹ́ sáwájọ́ kìíní àná tẹ́ gbé gìjà lójijì bí ẹni tí wọ́n lé TikTok wọ́n ti ń drag yẹn out nísìn wọ́n sọ pé àwọn fún yín ní ọjọ́ 3 kẹ́ ẹ fi yọjú sáwọn bẹ́ẹ̀ kẹ́ ẹ wá káwọ́ pẹ́yìn kẹ́ ẹ wá máa rojọ́ níwájú àwọn obìnrin kẹ́ ẹ wá máa rojọ́. Al-Qur'ani sọ pé atamuruna an-nasa bil-birri wa tansawna bayeke wala ayada to hite latina atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilu. Atamuruna an-nasa bil-birri èyàn lè jẹ́ ní ibú kó wá fẹ́ mí gbọ́ ààrẹ mẹ́ni rẹ̀ yóò ó lè kò sí bí dúdú ẹni tó dúdú àbí nǹkan dúdú kò sí bí ó ṣe fẹ́ wọnú nǹkan funfun tí àṣírí ò ní tú pé èèyàn dúdú ni. No ká wá gbé ọ̀dà dúdú ká fẹ́ dà sínú funfun pé kó lè káwọ́ sínú ẹ̀ kí dúdú yẹn kí funfun yẹn lè protect dúdú yẹn. Dúdú dàbí òwúkọ ni òwúkọ dé òórùn dé. Atamuruna an-nasa bil-birri wa tansawna anfusakum. Ẹ̀yin náà àti bẹ̀rẹ̀ ọlọ́pàá wẹ̀. Ẹ̀yin fẹ́ máa pe ayé lẹ́ni ire. Ẹ̀yin káwọn yẹn máa wò yín lẹ́ni ire. Bẹ́yìn ò bá nílẹ̀ yóò kí fẹnu fún yàn lẹ̀. Síbá aláwọ̀ èèyàn tí wọ́n ń gbélé fún wa. Aláwọ̀ èèyàn tí wọ́n ń gbélé wọn fún wa. Káwá dòde káwá máa sàwárí pé àfa alágbájá wọn talẹ̀ wọ́n ṣe kinní kan. Kémi náà wá fẹ́ ṣe òkọ́lọ́ ti sàánù mi kí wá ní mo fún yàn nílò nílẹ̀. Ṣé mo tara mi ní àbí mo borúkọ ara mi jẹ́ àbí mo ṣàánú ara mi.
jẹ́ pé tí wọ́n bá ti lè àwọn tí wọ́n ń pe àfáà yìí jáde pé káwọn ro tẹnu wọn káwọn sọ tẹnu wọn tán bá ti lè mú àfáà yìí síbẹ̀ àwọn táwọn náà jọ tí wọ́n sọ ń jò ní lórí fídíò pé àwọn yìí làwọn jọ ń ṣe ìjọba gbogbo yín náà tẹ́jọ́ mọ́ lọ́rin gbogbo yín náà ni wọ́n jọ kó papọ̀ àwọn ilé yóò borúkọ ń jẹ́ ni èyí tí mo sọ yìí wàláì mo ń sọ ní títí ọmọ ìyá mo búra pẹ̀lú ọba tó lẹ̀ mi ò ní ọdọ́gbọ̀ ọ̀rọ̀ máa ń lágbára tẹ́mi náà bá ṣe nǹkan burúkú bá mi sọ àmọ́ níjọ́ kìíní àná tá a rí lókè irú yín là ń wò pa afẹ́jọ àmọ́ nígbà tá a débi tẹ́ wà tán a rí pé àpò yẹ ká jọ irú yín àgbá kò ní irú yín àwọn kan pè yín o wọ́n pọ̀ ọmọbìnrin yẹn ní ojú abẹ ọmọ àfáà ni ẹ má halẹ̀ mọ́ ẹ tí ẹ lè halẹ̀ mọ́ àgbá kò ní ọmọ àfáà tó lẹ́nu Ìbàdàn òun gan máa ń sọ á ní tó bá jẹ́ pé àṣàṣì ló bá mọ̀ ni máa sá máa jẹ́ kó yẹ wípé ọmọ inú ilé ni mí tó bá jẹ́ pé àdúrà ló bá mọ̀ ní máa ṣe máa jẹ́ kó yẹ pé mi náà máa ń ṣe Sheikh Idris ọwọ́ ẹ̀tọ́ yìí wọ́n ní ẹgbẹ́ owó lẹ̀ lọ́wọ́ wọn ní 2020 family Hussein ní Ìbàdàn ìyẹn ni family bàbá Dohak mufti ilẹ̀ Yorùbá tàná ìpẹ̀yọ̀ ọ̀pẹ́ bá wọn ra lẹ̀ àmọ́ wẹ ó possible kẹ́ mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ o gbogbo àwọn fídíò wọn tí wọ́n ṣe èmi ní screenshot ẹ̀ lọ́wọ́ screen record ẹ̀ lọ́wọ́ ó possible àwọn ti bá débi wípé kódà àwọn ọmọ pé gbogbo àwọn ìmámù tí ń bẹ nílùú kọ̀ọ̀kan táwọn ìmámù Ẹ̀gbá ìmámù Ìbàdàn ìmámù Èkó ìmámù Ìlọrin àwọn ọmọ pè wọ́n káàkiri àwọn àmọ́ fẹjọ́ yín sùn wọ́n pé scammer ni àwọn ọmọ pè wọ́n káàkiri pé ẹ dákun ẹ bá yọ ẹni kò nínú ẹgbẹ́ aláfàdé pé ẹni yìí ń dojú tì yín ẹ sì mọ̀ pé obìnrin ní wọ́n ní kú wà níbi ọ̀rọ̀ sísọ tó gbé pẹ́kù pé ara ìyàwó ìmámù ni wọ́n gbà wọlé ìmámù ti tẹ́tí síyàwó rẹ̀ àwọn afọyín lọ́jọ́ mẹ́ta tẹ́ fi jáde sáwọn tẹ́ fi wá wí tẹnu yín àfa àtọ́lọ́mù bá fẹ́ yí ẹ̀yọ́ pátápátá òun ni yóò lọ sọ̀rọ̀ lọ́dọ̀ ojú abẹ tí wọ́n gbé kéèsì ẹ lọ ibẹ̀ lẹ́yìn tí mo rí àwọn tí wọn ò tó yín lọ́jọ́ orí tọ́mọ̀ lọ́kọ̀ àfẹ́ ìdákẹ́ ná àfẹ́ ìgbẹ́nu dákẹ́ ná àgbàdo àṣàbùrú tó bá domi kó dàbò ẹ bá ṣe ẹ láì wúyẹ yẹyẹ ẹbí ká kò tí ì ṣe ẹ kó dàbò dọ̀bọ̀ kún ó ní yẹ̀rí kó mọ̀ máa ní kàwá pẹ̀lú àwọn ọmọ àgbàdo àṣàbùrú tó bá domi kó dàbò dọ̀bọ̀ kún ó ní yẹ̀rí kó mọ̀ máa ní kàwá pẹ̀lú àwọn àgbàdo àṣàbùrú ẹni tí gbẹ̀mbẹ́ nídìí rẹ̀ tání kó fọ̀ di rẹ̀ tó bá sọ pé ẹ jẹ́ ń wọ ṣòkòtò sí ẹ̀yin ò mọ̀ ní pé ṣòkòtò tó wọ̀ ní kò ní gbẹ́ ìdí rẹ̀ dànù àwọn àwùjọ àrọ̀ bàbá lọ́la yẹbi ọ̀pá ṣòkòtò tó wọ̀ ò ní gbẹ́ ìdí rẹ̀ gbogbo ibi tó bá ń dé náà àwọn èèyàn ò mọ̀ gbóòórùn pé ìgbẹ́mbẹ́ di lágbájá àgbàdo àṣàbùrú tó bá domi kódà bó dọ̀bọ̀ kún ó nìyẹ̀rí kó o máa ní kàwá pẹ̀lú àwọn ọmọ ilé ní jí máa fẹ́kọ̀ọ́ kútúbà afẹ́kọ̀ọ́ kútúbà ẹ lọ wí tẹnu yín lọ́dọ̀ ojú abẹ ẹ lọ wí tẹnu yín ojú abẹ ń pè yín ojú abẹ ń pè yín ẹ lọ wí tẹnu yín lọ́dọ̀ rẹ̀ àwọn ò ní sápamọ́ sábẹ́ kàkà o kódà bọ́ọ̀rẹ́ mi bá ṣe rí ibú àwa yóò drag her out àbẹ̀rẹ̀ tàṣẹ́ èyí tí mo ń ṣe ọ̀la mi ò drag her out no no èyí táwọn ṣe yìí àwọn drag her out tó ju wípé àkíyèsí là ń ṣe bẹ́ẹ̀ bá ti ń ṣàkíyèsí lójú ọ̀tá ẹ máa ń dàbí nǹkan míì ni àfáwọn àgbàlagbó yàrá ilẹ̀kẹ̀ ọlọ́run ṣàánú wa o ọlọ́run síjú àánú wa o ọlọ́run mọ́bà ló kọjá o àwọn wàtáwù tó kọ́wọ́ fi bàjẹ́ ọlọ́run mọ́jà wú o àwọn bísínẹ́sì kan bẹ tó yẹ pé ẹ máa ń ba ayé èèyàn jẹ́ tí yóò bá múra àkọ́kọ́ náà tó gbọ́dọ̀ àbójú lóòótọ́ àpọ̀lọpọ̀ àfáà mi ò mọ̀ wọ́n kà máa ń tẹ́rì sí ni ọmọ tí ń kọ́mẹ̀ntì ọ̀dẹ̀ yìí àbí kò fẹ́ yí ọ ni mo mọ̀ ìyá rẹ̀ ni so ta ló ń bẹ dárúkọ èèyàn nígbà àbí kò fẹ́ yé lè
àfa ò ti ṣe pé fún yẹn lẹ o èmi ò bẹ ìgbè fún ẹni tó bá sọ burúkú èmi ò kí kọjá yìí mi. nínú àwọn nǹkan tí máa ń ba ayé èèyàn jẹ́ tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ ó ní ọ̀rọ̀ à ń sin owó lẹ̀ tó bá jẹ́ à ń sòwò lẹ̀ à ń talé à ń ta property wàláì làzim àkọ̀wé ẹlòmíì báyìí tó bá bẹ̀ wọ̀ ni nínú nǹkan tí máa ń ba ayé èèyàn jẹ́ pátápátá ni wàláì nínú nǹkan tí máa ń sọ̀yìn lórí ibú ni ìwọ ló ń múra kankan pé bóò ní sí ní lórí ibú bẹ́ẹ̀ níbi àwọn bísíǹsì tí wọ́n bá ayé wọn jẹ́ irọ́ nìkan àwọn tó ń talẹ̀ yẹn irọ́ nìkan kò sí kíní o ìwọ nìkan ló mọ̀ pé mi ò ní bá yín kó sí o àìmọye irọ́ ẹ̀ yìí pé mo ti post ilẹ̀ ti pẹ́ nígbà tí ilẹ̀ parọ́ dáadáa ilẹ̀ tẹ́ báyìí ti ń bá post ó yẹ kẹ́ ti mọ̀ pé mo ti fà á mo ti balance ojú ọ̀nà tọ́lọ́ àti tànàbì bẹ́ẹ̀ náà ni à ń kóyàn lọ Mọ́kà à ń kóyàn lọ hajj à ń ṣe kíní yẹn nínú àwọn business tó bá yé yẹn jẹ́ tí wọ́n bá fẹ́ sòótọ́ business yẹn ló mọ̀ pọ̀ ẹni rọ́ tó kó lè fail at any time ó wà lọ parọ́ ó sì gbọ́dọ̀ parọ́ torí pé àwọn customer ò fòdòdò ìwọ náà sì gbọ́dọ̀ parọ́ láti fi dùn wọn nú pé fọkànbalẹ̀ ẹ lọ tí mo fi ní lọ. èyí tí mi ṣe yìí ta'muruna an-nasa bil-birri wa tansawna anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. Ta'muruna an-nasa bil-birri Al-Qur'ani sọ pé ǹjẹ́ mọ̀ pàṣẹ fáwọn èèyàn ká máa ṣe dáadáa wa tansawna anfusakum ẹ̀yin tí ẹ ń sọ fáwọn èèyàn ká má ṣe gbájú ẹ̀ ká má gbáyàn ká má ṣe jàǹbá ká má ṣe kíní kan wa tansawna anfusakum ẹ má sọ fáwọn èèyàn pé ká má gbowó lówó láì má dá padà wa tansawna anfusakum ṣé wàá má gbàgbé ara yín ni dédé nǹkan tẹ́ ń kọ́ fáwọn èèyàn wọn ni kí ló dé tẹ́yìn náà kọ́ fẹ́ ní ara yín láburú wa antum tatluna al-kitaba ẹ ṣe ń ka Al-Qur'ani afala ta'qilun sórí yín pa ẹ̀ sí la kí ló tẹ̀ sí la káyì kí ló dé tẹ̀ sí la káyì àìwé ó sí àìgbọ́bù sí agbọ́mọgbà ní oko tí ó jẹ́ ká agbọ́mọgbà ní oko tí ó jẹ́ ká lọ́sọ̀rọ̀ Family Hussein kó tó wá di tó ní yẹ̀yẹ́ àgbáyé kó tó wá di tó ní yẹ̀yẹ́ àgbáyé lọ́sọ̀rọ̀ àwọn ojú abẹ kó tó wá di tó ní yẹ̀yẹ́ àgbáyé kó tó wá di tó ní yẹ̀yẹ́ àgbáyé lọ́sọ̀rọ̀ àwọn ojú abẹ kótó adi tó ní yẹ̀yẹ́ àgbáyé kótó adi tó ní yẹ̀yẹ́ àgbáyé. TikTok tẹ sáwá lọ́sọ̀kan òru kan náà tuntun gbé bàjẹ́ yín lọ yẹn o platform lè afẹ́ lò mọ́ ọ̀run ó sì dáadáa fún wa ẹ jẹ́ àpàdé ní jimá ẹ wá gbọ́ kútúbà sọ pé jẹ́ nìyẹn mi kàn á pè ní sákèsí ni o ọlọ́run láníyàn mi ò wá tèbú mo mú èbú wa o wàláì làzim wàláì tá a pè mo wá sí pé kí n fi yẹ̀yẹ́ ni kọ́lọ̀ ń san mílẹ̀ sọ yẹ̀yẹ́ àmọ́ wá sáyé pè ní sákèsí ni pé àwọn eléyìí ibú ni wọ́n máa ń ba ayé yẹn jẹ́ ni wàláì làzim ẹni tó ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo kàn fi pè é sákèsí mo fi ọlọ́run ọba mi búra wàláì làzim àmọ́ bí ẹ̀ka bá jáde fún mi lórí ọ̀rọ̀ yìí wàláì ń ba ayé rẹ̀ jẹ́ wàláì làzim